bí ìṣẹ́jú méjì àbí mẹ́ta níléyìí ẹja sáré gbọ́. ṣé ẹ gbàgbé nínú àwọn ìròyìn tí mo mú lọ́jọ́ Ṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ìwé ìròyìn Aláròyé gbé fídíò tẹ́ ń wò yẹn náà Aláròyé ni wọ́n ní o ojúpọ̀ YouTube wọn láti mú Aláròyé ló ní fídíò yẹn ọba olú ti Fìdítì àwọn náà lẹ́ ń wò lójúpọ̀ Facebook àti YouTube wa. ìṣẹ̀lẹ̀ tá a ló ṣẹlẹ̀ tá a ní bàbá àtìyá ò sí ńlé àwọn ọmọ ní wọ́n wà ńlé wọ́n ń dáná wọ́n ń ṣe ẹ̀wà ọmọ wáyọ̀ títí kò rí yọ̀ ọba rí àpò sakasaka kan lórí nǹkan tó funfun nú ẹ̀ ta ló mọ̀ bóyá ajílẹ̀ ní sẹ́wọ̀n pájílẹ̀ sì wà pọ́ísínọ́ọ̀sì bó ṣe bù ú sínú ẹ̀wà rẹ̀ o tó rò pé yọ̀ ló ń bù sẹ́wà ṣé ẹ gbàgbé mo kà lórí kàyéfì lọ́jọ́ Tuesday pé Aláròyé ló gbé fídíò tẹ́ ń wò yìí náà Aláròyé lónìí o ọ̀rẹ́ mi Ọláwálé Àjàó tọ́lọ́rẹ̀ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹjá gbọ́n tí kábíyèsí sọ lórí ọ̀rọ̀ yìí gangan ṣé ẹ gbàgbé pé bàbá àti ìyá tí ò sí nílé wọn bá wọn lórí ẹ̀ àwọn ọmọ yìí wọ́n sáàfù bàbá àti ìyá wọn lẹ́wà yìí náà bàbá àtọmọ méjì ojú ẹsẹ̀ ni wọ́n ti gbẹ́mí mi ń fọnáfọnṣù wọ́n gbẹ Májèlé ṣé ẹ gbàgbé ṣùgbọ́n ìyá àtọmọ kan ṣoṣo àwọn ni wọ́n sọ̀váìfù ìṣẹ̀lẹ̀ yìí bí gbogbo ìdílé ẹlẹ́ni márùn-ún bí wọ́n bá ṣe wáìpù ìwé nìyẹn bí wọ́n bá ṣe gbẹ́mí mi ń fọnáfọnṣù nù ṣùgbọ́n àdúpẹ́ pé ó kù ìyá àtọmọ kan ọ̀yá kábíyèsí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lẹ́yìn tí wọ́n bá ti dákọ̀ wọn tán tí bí wọ́n ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí sí ọ̀yá ọjọ́ ti lọ. èmi ni aláyélúwà ọba Ṣákírù Oyèwọlé Adékọ́lá Oyèlérè Àjàní Èdùkejì onífìdítì ti ìlú Fìdítì ní ìjọba ìbílẹ̀ Àfìjíò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. èmi ò tiẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan kan nínú ìlú ọ̀gá ọlọ́pàá ní ìjọba ìbílẹ̀ Àfìjíò tó jẹ́ DPO òun ni ó pè mí ló fi tó mi létí pé àwọn gbọ́ ìròyìn láabi kan wípé àwọn ìdílé kan wọ́n jẹ májèlé ní èyí tí èèyàn méjì sì ti kú ní ojú ẹsẹ̀. nígbà tí mo gbọ́ ó jẹ́ tí ó bani lọ́kàn jẹ́ mo sì gbé ìgbésẹ̀ tí ó yẹ kéèyàn ò gbé gẹ́gẹ́ bí olórí ìlú láti jẹ́ pé kí a wádìí tí ó lè fa irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn ìwádìí wa àwọn nǹkan tá a gbọ́ ń bẹ̀ ni pé ẹ̀wà ni àwọn ìdílé yẹn jẹ lójú ẹsẹ̀ wọ́n sì lọ mú haúsá tí ó ń ta ẹ̀wà pé bóyá ọ̀dọ̀ rẹ̀ ni wàhálà ti wá ṣùgbọ́n níjọ́ yẹn lọ́hùn tí wọ́n ra ẹ̀wà tí wọ́n rà kò ń ṣèdílé nìkan ló rẹwà lọ́dọ̀ haúsá àwọn ìdílé mi náà ra ẹ̀wà tí ìwádìí sì fi yé wa pé nǹkan kan ò ṣe àwọn ìdílé yòókù. ẹni tí a kàn fura sí ni pé àṣìṣe òun ni ó ṣẹlẹ̀ ọmọ tí ó yẹ kó bu iyọ̀ sí ẹ̀wà òun ló ń lọ gbé tí kò mọ̀ pé májèlé ni òun ni ó dà sí oúnjẹ òun ló fa irú ìṣẹ̀lẹ̀ láabi yẹn léyìí tí a sì nígbà ládùúrà pé kọ́lọ́run má jẹ́ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ mọ́ torí pé lójú ẹsẹ̀ ni àwọn ọmọ méjì ti kú ìyẹn ní ọjọ́ Sunday nígbà tó kù di ọjọ́ Monday fúnra mi mo láti lọ sí hospital bí tí wọ́n kó ọkọ ìyàwó àti ọmọ kan tí ó ṣẹ́kù tí wọ́n kó wọn lọ tí wọ́n wà ní orí oxygen. nígbà tí mo sì débẹ̀ ìgbà tí màá tẹ̀ fi débẹ̀ ìròyìn tuntun tẹ̀ wá létí pé bàbá ọmọ yẹn náà ti kú ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyá àwọn ọmọ yẹn àti ọmọ kan tó ṣẹ́kù ara wọn ti yá wọ́n ti fi wọ́n sílẹ̀ wọ́n ti lọ sí ilé wọn. ìmọ̀ràn náà kàn ní pé gbogbo àwọn nǹkan tí ó bá ti jẹ mọ́ bíi májèlé káwọn èèyàn má gbé súnmọ́ ilé ìdáná táwọn ọmọ kéékèèké tí wọ́n fi rò pé bóyá nǹkan jíjẹ ni láti jẹ́ pé kí wọ́n dà sí inú oúnjẹ wọn pé àwọn fẹ́ fi ṣe oúnjẹ oúnjẹ tí ó bani lọ́kàn jẹ́ ṣùgbọ́n tó àárín kankan ṣe sí ju pé ká gba àwọn èèyàn wa ní ìmọ̀ràn so that gbogbo orú nǹkan tó jẹ́ nǹkan láàbí bẹ́ẹ̀ yẹn fi ní ṣẹlẹ̀ mọ́.